àfáà bíi tèmi kí ló dé tá Al-Qur'ani yóò tó yìí. anzalina azali Qur'an. tá Al-Qur'ani yín bá tó yín ni wọn ò ní máa sọ fún yín pé ẹ jáde ẹni ó bá lè búra yín kó wọn ò sẹ́fà lọ́dọ̀ wa. anzalina azali Qur'an. gbogbo àfáà ló daláwo tán. anzalina azali Qur'an. gbogbo àfáà ló do onífá tán. anzalina azali Qur'an. gbogbo àfáà ló di wípé bẹ́ẹ̀ bá ní pé wá. Allahu Akbar. anzalina. ọ̀fọ̀ tí ń bẹ ní agbárí àfáà mi ó ju Suratul Kahfi lọ. azali Qur'an ala jabali la ra'aytahu. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على دين كله وكفى بالله شهيدا محمد رسول الله والذين معه أشداء على الكفار رموا بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما وإن يريدوا أن يخدعوك فإن حسبك الله هو الذي أيدك بنصره وبالمؤمنين وألف بين قلوبهم لا بين قلوبي ولكن الله ألف بينهم إنه عزيز حكيم يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا صدق الله العظيم. الله أكبر. وبلغ رسوله الكريم. sórí tó wá fẹ́ lo máìkì ń bì bí mo ti gbé yín ni ó gbé ká lè gbádùn ara wa má rí ìbọ ẹnu kí ó lè mú àlàáfíà wá fún gbogbo wa ní àpapọ̀
ìjókòó tí a ṣe wá yóò gba ìjókòó ariwo lọ títí. Àkọ́kọ́ ńbẹ̀ ni wípé lọ́kùnrin àti obìnrin wa, àtọmọdé wa, àtàgbà wa, gbogbo àwa tí à ń bẹ ní kalẹ̀, yóò wù mí kí gbogbo wa kí á dákun torí t'Ọlọ́hun. Mo fi Ọlọ́hun àti àná Muhammad sallallahu alayhi wa sallam. àwọn tí wọ́n fẹ́ràn nábì ti lọlé. sallallahu alayhi wa sallam. Ẹ dákun ẹ jẹ́ àjọ bùn Ọlọ́hun ní ìṣẹ́jú kan kájọ dìde fọ́lọ́hun kájọ wí gbólóhùn yìí fún un. Ká ní subhanallah. subhanallah. Sori máa wò yí pé àwa tí a wà nínú bíi nìkan àwọn èèyàn pọ̀ pẹ̀lú wa. Làákàyè àti ẹ̀kọ́ tí a kọ́ lọ́dọ̀ àwọn àlùfáà wa ni wípé gbogbo ìjókòó tí a bá wà tó bá jẹ́ ìjókòó Islam báyìí tá a bá ń dákọ̀ Ọlọ́hun, subhanallah ìlàwí ni, alhamdulillah ìlàwí ni, gbólóhùn yẹn àràfí kọ̀ọ̀kan tí ń jáde ń bẹ̀ Ọlọ́hun máa fi bí àwọn màláìka ni. Ẹ̀yin náà wá jẹ́ kájọ wí kájọ bí àwọn màláìka. Tá bá ti dá màláìka tí wọ́n ti pọ̀ síkálẹ̀ lábẹ́ bẹ́ẹ̀ náà láti tún máa gba ládá lọ́dọ̀ Ọlọ́hun. Ká ní subhanallah. subhanallah. walhamdulillah. walhamdulillah. wala ilaha illallah. wala ilaha illallah. Allahu akbar. Allahu akbar. adada khalqihi. adada khalqihi. wa rida nafsihi. ورضا نفسه وزنة عرشه. وزنة عرشه ومداد كلماته. ومداد كلماته. ومنتهى علمه. ومنتهى علمه. ومبلغ الرضا. ومبلغ الرضا. nígbà tó jẹ́ sí pé orúkọ Muhammad ni wọ́n fi pe gbogbo wa. sallallahu alayhi wa sallam. wá bá ń tẹ ọwọ́ yẹn kó gbé sókè dáadáa wípé Allahumma salli wa sallim. Allahumma salli wa sallim ala sayyidina Muhammadin. على سيدنا محمد الشفيع المشفع. الشفيع المشفع. خير خالق الله. خير خالق الله وعلى الأنبياء والمرسلين. وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم. وآله وصحبه أهل الله. أهل الله. لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله. محمد رسول الله يا صلى الله عليه وسلم لمتا. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. kájọpọ̀lẹ̀ akí Ọlọ́run الله أكبر ayé anábọ̀ Muhammad. sallallahu alayhi wa sallam. bàbá wa Sheikh Adam. رضي الله تعالى عنه bàbá wa Àgbàlagbàjì. رضي الله تعالى عنه bàbá wa Kamaluddin. رضي الله تعالى عنه gbogbo àwọn bàbá wọn yẹn tí wọ́n jíṣẹ́ Ọlọ́run tí wọ́n sọ̀kalẹ̀ dáadáa bisimilayi kul huwallah. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. gbogbo àwọn tí wọ́n ń rólé wọn tí wọ́n ń rólé bàbá wa Kamaluddin tí wọ́n ń rólé fún bàbá wa Alágbàjì tó fi dé orí ọkùnrin Ọlọ́run bàbá wa Maulana Sheikh Muhammad Habibullah أدام الله حياته Adam Abdullahi Al-Alori. أدام الله حياته wọ́n padà lẹ́yìn babalágége. máa padà lẹ́yìn babalágége. níjọ́ tọ̀rẹ́ bá dọ̀tá tó padà sẹ́yìn. níjọ́ tẹ́bí bá dọ̀tá tó padà sẹ́yìn. tọmọ kéwú dọ̀tá tí wọ́n padà sẹ́yìn.
máa padà lẹ́yìn bàbá lágége máa padà lẹ́yìn bàbá lágége máa padà lẹ́yìn bàbá lágége níjọ́ tẹ̀mí bá dọ̀tá tó padà sẹ́yìn níjọ́ tọrẹ bá dọ̀tá tó padà sẹ́yìn níjọ́ tẹ̀bí bá dọ̀tá tó padà sẹ́yìn. ọ̀tọ̀ ni tí wọ́n ń rò. ọ̀kẹ́ ewu dọ̀tá tó padà sẹ́yìn wá padà lẹ́yìn bàbá lágége. wákà yẹn kì í ṣe kan kì í ṣe méjì tá a ti ń dà. má padà lẹ́yìn bàbá lágége má padà lẹ́yìn bàbá lágége níjọ́ tọrẹ bá dọ̀tá tó padà sẹ́yìn níjọ́ tẹbí bá dọ̀tá tán padà sẹ́yìn tọ́mọ kéwú dọ̀tá tí wọ́n padà sẹ́yìn má padà lẹ́yìn ẹja jọ wí lágége. àmì má padà lẹ́yìn bàbá lágége má padà lẹ́yìn bàbá lágége níjọ́ tọrẹ bá dọ̀tá tó padà sẹ́yìn níjọ́ tẹbí bá dọ̀tá tí wọ́n padà sẹ́yìn bọ́mọ kéwú dọ̀tá tí wọ́n padà sẹ́yìn má padà lẹ́yìn bàbá lágége. bàbá wa gba mudiru al-markaz ọlọmọ padà lẹ́yìn àwọn la ilaha illallah. a kí ìjókòó gbogbo àwa tí wọ́n ń bẹ níkàlẹ̀ pàápàá jùlọ ibi tí mo ti fẹ́ gbé kíkí ó náà ni pé a kí ìjókòó mi martaba ọba ìlú Ìlọrin. ẹ dákun ẹ bá ń wí bẹ́ẹ̀ dáadáa. ẹ tún bá ń wí bẹ́ẹ̀ dáadáa. bàbá wa àgbà máa dìbò ọlọ́mọ fi wọ́n lẹ̀. mo kí ìkàlẹ̀ bàbá wa àgbà oníkan ọlọ́mọ fi wọ́n lẹ̀. tí wọ́n náà ni mo fi kí bàbá wa àgbà láti Ìlọrin alfa wa Sheikh Abdulgani Baturi ọba tó ní yóò ní fi yín lẹ̀ láéláé la ilaha illallah àti alfa wa Sheikh Abubakar Baturi ọlọ́mọ fi yín lẹ̀ láéláé. mo kí bàbá wa nínú ilé bàbá wa Sheikh Salim ọlọ́mọ sábà ṣàlékún dáadáa yín. mi ò fẹ́ gba àkókò ní kíkì yín jù báyìí lọ àbá máa kíra wa ká máa kíra wa gbogbo àwọn àlùfáà tí wọ́n ti lọ a máa ti torí ọjọ́ míì tá a bá pe àwọn èèyàn kí wọ́n lè dá wa lóhùn kọ́ máa di pé àwọn àlùfáà yẹn wọ́n kàn máa ń waste time wa ni ẹ̀wà àtàárọ̀ tá a ti wá ń bì ni màá ṣe gé kíkí oníkálukú yẹn ẹ jẹ́ máa tó lọ báyìí mo kí àlùfáà wa ọ̀rẹ́ mi dáadáa ní àfáà wa Leila ọlọ́nkọ́ sàlékún dáadáa yín. bàbá wa àgbà tí wọ́n wà láàrin wa tẹ́ náwó látàárọ̀ fana Muhammad ọlọ́wọ́n bá dúró tì yín o alfa wa Sheikh Abdulwasi ọlọ́wọ́n bá dúró tì yín. mo padà sí ọ̀dọ̀ Sheikh mi Armiya àwọn ni wọ́n jẹ́ kí ìjókòó yìí ó sú wa látàárọ̀ ni wọ́n jẹ́ kí ìjókòó yìí ó jẹ́ ọ̀rẹ́ wa ọlọ́run tí ó ti ń fún yín sọ tẹ́ ẹ ti ń ní àsọ̀bádé ẹ gba máìkì lọ́wọ́ ẹ̀ bí àṣà yín náà ní kíní ń wí ọlọ́mọdé ọkàngùn sí yín o. mo kí gbogbo àwọn àlùfáà mi ńláńláńláńláńláńlá mo kí Zainul Abidin afanla ọmọ ẹ̀yà mi pàtàkì ọlọ́nkọ́ sàlékún dáadáa. mo kí àlùfáà wa Sheikh Baturi Sheikh Ahmed Baturi ọlọ́nkọ́ sàlékún dáadáa o àti gbogbo àwọn àlùfáà Maulana Sheikh Ibrahim ọlọ́nkọ́ sàlékún dáadáa wa. mo kí ẹ̀yin ya wa mo kí aṣíwájú wọ́n ṣe dáadáa lórí ìjókòó yìí púpọ̀. mo kí alhaja wa Ni'matullah Ayọ̀bẹ̀rì Gold àwọn náà ṣe dáadáa níjókòó yìí.
mo kí alhaji wa Abdulwasi Alabi Pasuma wọ́n ti jíṣẹ́ wọn ní ìkàlẹ̀ yìí náà bá ti wà yìí gbogbo àwọn tí a dárúkọ yìí ọ̀pọ̀lọpọ̀ wọn náà wà ní orí afẹ́fẹ́ tí wọ́n ń wò wá ọlọ́mọdé ara padà sí àbúrò. Àmín. ẹ̀yin tí àwọn jọ wà ní fètètè tí à ń ríra wa báyìí tí ẹ fi ìfẹ́ Ọlọ́run àti ìfẹ́ àná Muhammad sallallahu alayhi wa sallam tẹ́ fi wá jókòó tì wá ká ní bá mọ orúkọ yín lẹ́yọkọ̀ọ̀kan ni èmi náà bá máa dá orúkọ yín Ọlọ́run mọ̀ yín ẹ tún fún wa lówó ẹ dáwó ẹ náwó fáwọn àfà látàárọ̀ níbi tẹ́ ẹ ti ń rí owó náà Ọlọ́run jẹ́ ẹ má bẹ Ọlọ́run jẹ́ ọmọ pọ̀ sí. Àmín. Wala la ilaha illallah. Wala àwọn ẹni Ọlọ́run. Wala la hawla. Wala quwwata illa billahi al-aliyyil azim. Afa wa Adewale Sheikh Muhammad ẹ dákun ẹ bá ń pariwo Sheikh. Salamun alaykum sunnatun nabawiyyatun. Máa kí yín ní kíkí yẹn ó dẹ̀ tún máa so máa wá sí. Wàlá sinita masibuka madadaru daima. Wọ́n ń júwe ọ̀nà fún àwọn èèyàn wa kan lọ bàbá wa tàtà kọ́hún. Wàlá sinita tàlù finnaari walilati. Wàlá sinita tàlù finnaari walilati. Ètèmi ó sọ fún yín ni wípé tẹ̀sùbà tí ẹ dì mọ́ tẹ́ ẹ fi so máa ná Muhammad yẹn. sallallahu alayhi wa sallam. Ìròyìn kọ́lá ẹ̀sẹ̀ máa ṣe wá sí pé ẹ múra sí tẹ̀sùbà ẹni bá ti rí ó ti mọ̀ kó aládùúà ni ó ti mọ̀ kó ní tẹ̀sùbà ni àmọ́ngbà mi èèyàn máa fẹ́ kágara ipe àbí tí ń ṣe yìí ṣe ń fẹ́ jọ bí pé àbọ́lọ́hún ọ̀ lọ́wọ́ sí i Ọlọ́run sì lọ́wọ́ sí i tó bá jẹ́ tọ́lọ́hún bí tí máa rí ni o nǹkan tọ́lọ́hún yìí máa dàgbà díẹ̀díẹ̀ ni yóò máa dàgbà ṣẹ́rí tí wọ́n bá ti pa nǹkan míì papọ̀ mọ́ òun lẹ́rìí wíì. Wàlá sinita masibuka madadaru daima. Tí wọ́n bá pe àfa oníwàásí ẹlòmíì tó bá dérú bí ó lè má fẹ́ deliver message ẹ̀ mọ́ kì í ṣerú tèmi. Madadaru daima. Torí pé ìjókòó tá à ń jókòó yìí tọ́lọ́run lọ́wọ́ sí gangan ni. Madadaru daima. Àwa èèyàn àwa lọ́lọ́run kó jọ sí ìjókòó yìí. Wàlá sinita tàlù finna. Tá a bá tiẹ̀ wá ru tá a bá ru títí àwa tá a kó jọ síbi ká ro tàwọn tí wọ́n wà lórí afẹ́fẹ́. Tá a bá wá ro tàwọn tí wọ́n wà lórí afẹ́fẹ́ láti deliver message ká ro ti ẹni tí ó gbé sórí afẹ́fẹ́ lọ́la táwọn èèyàn padà máa wò. Wàlá sinita tàlù finnaari walilati. Ìjókòó yìí dá púpọ̀. Wàlá sinita tàlù finnaari walilati. Àdúrà tèmi ó ṣe fún yín ni wípé bẹ́ẹ̀ ti wà yìí gbogbo tẹ́ ń ṣe lórí social media yẹn ẹ ṣàdúrà lójoojúmọ́ láàárọ̀ ìtọ́lágbára ni o. Àdúrà mi ni wípé ọlọ́mọdé ẹ fi ẹ̀mí ara yín di. Amina ya Allah. Ṣẹ́rí ẹni tí ó bá mọ àwọn àfọ ń tẹ̀sùbà àfa alásàlátù táwọn èèyàn ń wá sọ́dọ̀ rẹ̀ ṣàpá ayé ló fẹ̀ ló fi di pé ẹjẹ́ àjòkó ńlé káwọn kan wà online àwọn tí wọ́n wà online yẹn náà àwọn náà níṣòro tí wọ́n ń dájọ́ wọ́n wá tágẹ́tì pé àfa wo ní gbà wọ́n lẹ̀ ìwọ ló ń tú wọ́n lẹ̀ làáfà tí ń sàṣàlátù ó fi múra sádùn ara rẹ̀ pé Ọlọ́run má jẹ́ ń fọmọdì ní fọmọdì. Amina. Jama ẹ bá ń ṣe amina dada. Amina. Ní fayadi. Amina. Ní fẹ̀mí ara yín di. Amina. Wala la ilaha illallah. Amina. Nítorí àkókò ẹgbà kíkíhùn ẹgbà bẹ́ẹ̀. Jama ẹ bá ń ṣe amina lẹ́ẹ̀mẹ́ta. Amina. Amina. Amina ya Allah. بيان للناس وهدى وموعظة للمتقين
تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. wọ́n bá ní Rosulul-Anam. ولا تهنوا ولا تحزنوا. ẹ̀rí kí mo wí lẹ́ẹ̀kan yìí pé ìjókòó yìí kò sí nǹkan kan tí wọ́n fi pè wájú ànábì lọ. sallallahu alayhi wa sallam. ẹ wá jẹ́ n pass mẹ́sẹ̀gì méjì péré. mẹ́sẹ̀gì àkọ́kọ́ ni wípé gbogbo ibi tó léwu ká ti máa kóra wa jọ ipe à ń sọjọ́ bí ànábì. sallallahu alayhi wa sallam. ká jókòó báyìí òun kọ́ ni pàtàkì ń ta fẹ́ lò. ká pe àfọ oníwàásì òun kọ́ ni pàtàkì ń ta fẹ́ lò. pàtàkì ń bẹ ni wípé ànábì tẹ̀ ń celebrate yẹn ṣé wà ànábì wà lára ẹ̀. sallallahu alayhi wa sallam. èyí tó common fún àwa mùsùlùmí jù lénìí òun ni wípé ànábì lọ lọ́tọ̀ mùsùlùmí lọ lọ́tọ̀. sallallahu alayhi wa sallam. kódà gan ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíín tó fẹ́ ṣe Islam èmi a máa sọ fẹ́ni tó bá fẹ́ ṣe Islam pé í máa dáa kí ẹni tó fẹ́ ṣe Islam kọ́kọ́ mọ Islam síwájú kó tó mọ mùsùlùmí. wala tahinu wala tahzanu. tó o bá mọ Islam dáadáa kí Islam kó yéèyàn dáadáa tó bá yẹ pé mùsùlùmí lọ ẹni yẹn kọ́kọ́ mọ̀ ó lè má ṣe Islam. wala tahzanu. torí kí mọ́ni rẹ̀ máa shake yóò máa wò yí pé ṣé bí àwọn mùsùlùmí ṣe rí leléyìí. wala tahzanu. yóò máa wò yí pé ṣé bí ìsìlámù ṣe rí leléyìí. wala tahzanu. láfi sọ gbogbo ẹni gbogbo àwọn tó ń sọ fún wa pé ẹ má ṣe mòlúdì ọ̀dà nǹkan kan ọ̀pọ̀lọpọ̀ ń tà ń ṣe mòlúdì yẹn ni wọ́n ń rí tí ọ̀dà. wa antumul a'launa in kuntum mu'minin. ẹ lọ mòlúdì mi ìwọ gbọ́mọ blame ara ẹ pé kí ni mo ṣàìsùn fún torí ò ní rí mẹ́sẹ̀gì rẹ̀ kan àfáà tí wọ́n pè ní wàásí òun lè mọ polówó nǹkan mi lọ fún yín ṣé ní sí tọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tiẹ̀ tó wá dára wọn sí gbòòrò àwọn tiẹ̀ wá ya wèrè oníkálukú nísìnyí tí tó bá ti rí owó tó ti ra agbádá tó sì ti dé akoto fẹ́ńsà sórí òun náà ti dà fágbà. Zuhal fasadu. Zuhal fasadu náà gbé mi lọ bomi. ìtàfẹ́ mú bẹ̀ ni wípé mẹ́sẹ̀gì wo lẹ fẹ́ pàṣẹ fún ayé níbi mólídì tẹ̀sán níbi ọjọ́ bí àná Muhammad tẹ kóra yín jọ. ìtàní lọ́dọ̀ ẹni wípé ẹ lọ stọ́dí ànábì kankan. sallallahu alayhi wa sallam. àkọ́kọ́ ni wípé báwo la nábì ṣe ṣayé ẹ̀. sallallahu alayhi wa sallam. báwo la nábì ṣe ṣe pẹ̀lú ẹni tó jẹ́ ẹlẹ́sìn rẹ̀ tó jẹ́ mùsùlùmí. báwo la nábì ṣe ṣe pẹ̀lú ẹni tí ì ṣe mùsùlùmí. kí la nábì fi entice àwọn èèyàn yìí pé Islam yìí da ẹ máa bọ̀ wá. tí wọ́n rí lára nábì pé ṣé pé n tó ń pè wá sí ni àṣetọ́ da ni a ṣe. Abu Dharr abqakumullah radiyallahu anhu. méjì péré náà ni wàá kà ń bẹ yẹn kí n fi lọ bí mẹ́sẹ̀jì ẹlẹ́kejì. qala amarani khalili sallallahu alayhi wa sallam bisab'in. ó ní anabuwa Muhammadu sallallahu alayhi wa sallam. Abu Dharr ní anabi pa wọn láṣẹ alọsàlà ó ní anabi pa wọn láṣẹ nǹkan méje. sẹ́rí nǹkan méjèèjì yìí tí ẹ̀dá bá lò ó nínú ọ̀rọ̀ ìgbésí ayé ẹ̀ kọ́ ẹsẹ̀ dínkù ẹsẹ̀ máa béèrè wípé ṣé mùsùlùmí dẹ̀ lélẹ́yìí tí wọ́n bá ti rí àwọn nǹkan yẹn lára ẹ̀ mo ti gbà pé mùsùlùmí gidi lélẹ́yìí tó o bá ti bọ́lẹ̀ nínú àwọn nǹkan yìí ọ̀rọ̀ pé mo kírun mo fi gbogbo ayé mi kírun kọ́ mo fi gbogbo ayé mi mo fi gbà àwẹ̀ mo fi gbogbo ayé mi mo fi lọ ájì tí wọ́n lọ nísìnyí ó ti di 74 no ìyẹn kọ́ la need lọ́dọ̀ ẹ̀ anabi tó ń pariwo pé ọmọlẹ́yìn anabi ni mí ìjà àwọn àṣẹ àwọn ṣe tí anabi sọ fún wa pé ẹ ṣe báyìí ìjọ ń ṣe níta anabi sọ fún wa pé látọ̀dọ̀ Ọlọ́run pé ẹ má ṣe nǹkan báyìí ìjọ jìnnà sí níta fi mẹ́ ní mùsùlùmí nìyẹn o ọ̀hálà anabi pa àwọn láṣẹ nǹkan méje sẹ́rí nǹkan méjèèjì yìí tó bá ti rí iṣẹ́ tó fi kún ìrun àti ààwẹ̀ àti hajj tó lọ wá pàdé Ọlọ́run dáadáa. amarani bí ó pèlè masakin àwàdùnú wèmí níhùn. ẹwọ ẹ̀kọ́ ńláńlá tà ná ó ní àkọ́kọ́ ẹ̀kọ́ tà nábì kọ́ òun ní pé ó bil masakin ó ní ẹ fẹ́ràn àwọn aláìní. ó pèlè masakin.
wá sí kan mo lọ ní Ìfọ̀njọ́ ni mo ń sọ fún yín pé àsìkò tá a wà yìí kì í ṣe àsìkò wípé tá a máa bára wa jà lórí social media. Àsìkò tá a jọ ṣàánú ara wa ni torí àwọn tí wọ́n wà lókè yẹn àwọn orí tiwa rò wọn ò ṣàánú àwa tá à ń bẹ ń kalẹ̀ nísàlẹ̀, àwa tá a wà ń sàlẹ̀ àwa náà tún wá ń bára wa jà. Ẹ̀yin lẹ kóra yín mọ́ra lásìkò yìí, ẹ fẹ́ràn ara yín ni. Amara ni bí obìnrin mazaki. Ẹ wo bí ilé koko, ẹ wo bó ti le tó láyé lẹ́nìí. Bí obìnrin mazaki náà. Tàbá ní kí á wò pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọ̀rá yìí wá sí irú gathering tí a ń ṣe yìí, ẹ ṣí owó transport mọ́. Ẹlòmíì fẹ́ wá o, but ó ti ṣí wò yí pé tí n bá lọ tí n bá bọ̀ iye máa tún náwó lọ́hùn, ẹ jẹ́ ń send owó sáfà yìí. Amara ni bí obìnrin mazaki. Nígbà náà bí fẹ́ ká kọ́ láàrin ara wa ni pé ẹ̀jẹ̀ aláìní gangan fúnra ara wa yàtọ̀ sáwọn tí wọ́n níyẹn, àwa aláìní tá àjọ níyẹn ẹja fẹ́ràn ara wa. Obìnrin mazaki àsìkò náà wá dùnú wèmí ni o. àsìkò tá a gbọ́dọ̀ àsìkò tí a gbọ́dọ̀ mọ̀ tí a gbọ́dọ̀ sọ yìí pé there is love in sharing. Ntí wọ́n bá ní tọ́jẹ sẹ́kù lọ́dọ̀ tiẹ̀ fẹ́lòmíì tí o ti jẹ. Obìnrin mazaki. Tí wọ́n náà dẹ̀ mọ̀ yìí pé eléyìí kò ní kò sì fẹ́ béèrè. Obìnrin mazaki. Ẹ wo ẹ̀kọ́ tá a nábì kọ́ wa o. Wá dùnú wèmí ni o. Ìwọ ń jẹun oyó nínú ilé ẹ̀ ọwọ́ àrànkùn bàǹbà yìí pé ọ̀fẹ́ mọ̀ bóyá nìkan yó abẹ́ nìkan ò yó. Ẹlòmíín sì ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kì í ṣe lẹ́sìn rẹ̀ kódà bó jẹ́ lẹ́sìn rẹ̀ náà tó o mọ̀ pé bí ń pa òsì fún. Obìnrin mazaki náà wá dùnú wèmí ni o. Àsìkò yìí tá a wà yìí àsìkò tá a mọ̀ súnmọ́ra wa ni gbogbo àwọn tí ò ní gbogbo aláìní ẹ ṣàánú wọn. Sẹ́ẹ̀rì àwọn tó wà lókè yẹn ẹ pa ọ̀rọ̀ wọn tí o. Ọlọ́run nìkan ló kù bó ṣe lè yanjú wọn o. Ìdí tí mo fi lọ́lọ́ nìkan ló ọ̀dọ̀ Ọlọ́run ni ọ̀rọ̀ wọn wà. Òun ni wípé ó ní ká máa tẹ̀kú náà yuwalli alaykum. Bá a bá ṣe rí náà lòun ó ṣe yan àwọn olórí. Ṣé àpáwá náà ya wèrè? Ọlọ́run àìpé ẹ̀yin náà le, èmi náà wàá gbé àwọn tí wọ́n le, èmi náà wàá gbé wọn wá fún wa. Yes, a le nínú ìlú tó le Nàìjíríà jẹ́ kan. Nínú ìlú tí àwọn tó jẹ́ sí wípé tí wọ́n bá ń sọ wípé àwọn eléyìí burú léèyàn Nàìjíríà jẹ́ kan. Kò síbi tí wọ́n ti mọ̀ wáyé pé a le díẹ̀. Ọlọ́run náà ti wá rí pé ẹ lè ní èmi náà wàá yin ẹni tó le. Bàbá tó wà ń bẹ̀ yẹn Àṣàkẹ́ ni. Amara ni bí obìnrin mazaki náà wá dùnú wèmí ni o. Ibi tẹ́ ti mọ̀ ni pé ẹ rí i pé stylishly àbí kílẹ̀ ń pè é ó ti mọ́ oníkálukú lára. Wọ́n ń fi owó yẹn kún níjọ́ tó kọ́kọ́ gbé e débẹ̀ tó kọ́kọ́ fowó kún owó epo. Ànígbà àdàrú ni ẹ̀yànjú ẹ̀ ara yín balẹ̀ pẹ̀lú farabalẹ̀ ẹ̀ ràn 700. Dùnú wèmí ni o. Nígbà tó yá ó sùn díẹ̀ ó ní ẹ̀ sọ́ di 900 fún wọn. Wá dùnú wèmí ni o. Ẹ wo jọ́ ní ní sí wọ́n tún sọ́ di 125. Ẹ̀yin dá nìkan kọ́ pariwo. Wá dùnú wèmí ni o. Ẹnìkan àfi kẹ́ ẹ fi ọ̀rọ̀ tí wọ́n yẹn ẹ fi wọ́n lẹ̀ Ọlọ́run nìkan ló kù tá a wà lọ́wọ́ ẹ̀. Obìnrin mazaki náà wá dùnú wèmí ni o. Anabi ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ lára anabi ni ẹ nífẹ̀ẹ́ ara yẹn nífẹ̀ẹ́ àwọn aláìní. Saniya. Tí wọ́n bá rí jẹ fún ẹni tí ò rí jẹ. Níta fẹ́ pè ní ọgbẹ́ àyànkọ́sí anabi nìyẹn o. Kì í ṣe ife kọ̀ọ̀kan wọn á dájú lé kókó pé èmi kúkú ti rí kò kú sí ntọ́kàn mi. Ntọ́ wà lọ́dọ̀ àwọn tó wà lọ́dọ̀ alókè nìyẹn àwọn èèyàn wa. Àwọn ti yó kò sí ntọ́kàn wọn. Ìyá mi kan sọ ń jò ní dírẹ́fà ni. Kẹ́ ẹ lè mọ wípé ọ̀pọ̀lọpọ̀ wọn yẹn wọn mọ tí ń ṣẹlẹ̀ ń sálẹ̀ o. Dírẹ́fà ni àjọ ń gbé inú ìlú yìí ó wá ń ṣiṣẹ́ lọ́dọ̀ bàbá olówó kan níbi àwọn ààyè tí wọ́n máa kọ́ ilé wọn síbẹ̀ wọ́n tẹ̀yìn náà ẹ máa yà àwọn olówó ẹ sì máa yà wá ìfẹ́ dárúkọ àdúgbò kan. Ó wá ń ṣe dírẹ́fà lọ́dọ̀ bàbá yẹn wọ́n wá ní kó lọ gbé ọmọ bàbá yẹn ẹ máa lọ gbé wọn ní skul. Ó wá ní nǹkan kan tó fẹ́ yanjú ní bùkátà ní sáìdì ọ̀nà Òṣòdì ní mọ́fọ́lùkùnbí. Ó wá rò pé opportunity kóun lọ gbé àwọn ọmọ yìí ní skul kóun yọjú sí kíni òun kàn máa dá wọn padà bọ̀ wálé yóò dóso di báyìí làwọn máa bá bú ẹkún
náà bá ń sunkún ní wọn ẹkún yìí pọ̀ láwọn yẹn bá ń dá kí ló dé so kidnap àwọn ọmọ ni ó lóun ò kidnap wọn ni wọn á ń béèrè yìí pé kí ló dé táwọn ọmọ yìí ń sunkún báyìí wọn làwọn ọmọ yẹn ò rí irú èrò bẹ́ẹ̀ yẹn rí láyé. Amarani bí ó bí ní mazaki náà dùn mí ni ó. wọ́n wo stress táwọn yẹn ń go through pé àwọn èrò rẹ̀ wọn ò rí rí láyé wọn. bí ó bí ní mazaki náà dùn mí ni ó. nínú Nàìjíríà kan yìí làjọ gbé o. wọ́n rò wípé wọ́n ní àwọn ọmọ yẹn rò wípé ogun ṣẹlẹ̀ bí ogun wọ̀lú làwọn máa bá bú sẹ́kún pé yé àwọn ṣe àgbákò níbo ni wọ́n gbé àwọn lọ. dírẹ́fà kan dẹ̀ ní kóhun sáré lọ yanjú bùkátà tòun ni. ẹ wò nǹkan àwọn tó wọ́n ń gbádùn táwọn ọmọ kankan pé kankan ṣẹlẹ̀ o báwo sì wá rí tiwa rò yẹn ẹja kọ́sẹ̀ nàbí káwa rí tara wa. masakin ká fẹ́ràn ara wa ká fáwọn aláìní ká fún wọn. wàdùnú wèmí ni hàn. má jìnnà sí wọn má sá fún wọn. wàtání. ẹlẹ́kejì. وأمرني أن أنظر إلى من هو دوني ولا أنظر إلى من هو فوقي. أيوة محمد صلى الله عليه وسلم. Ànábì nínú ẹ̀kọ́ tí màá tó kọ́ yín kẹ́ máa lo ẹ̀kọ́ yẹn tó fẹ́ kọ́ Abudari ó ní tó bá fẹ́ rí ayé ẹ̀ ṣe tó bá fẹ́ ráyé lò táàrí ká mùsùlùmí lélẹ́yìí ó ní mánì ọgbà fànàbì ó ní ọmọ máa wo àwọn tó jù ẹ lọ lágbájá olówó jù mí lọ lágbájá láṣọ jù mí lọ lágbájá jẹ́ èèyàn jù mí lọ lágbájá ti kọ́lé èmi ò tí ì kọ́ lágbájá ti lọ Mọ́kà èmi ò tí ì lọ lágbájá ń lọ Amẹ́ríkà èmi ò tí ì lọ má wò ó. wà á ní àǹzọ́ra ìlànà ni ó wá dùnní. Ànábì sọ pé èyí tó dáa fún ọmọ mùsùlùmí tẹ́ẹ̀kọ́ ṣe lára Ànábì òun náà ni pé máa wẹ̀yìn wò yí pé bó ti rí yìí àwọn kan ò tó èmi náà gbogbo ọlẹ́nu ṣé ó dà ó dùn jọ kan. bàbá ní wọ́n máa ṣe é jù yàn lọ náà ni ọ̀gbọ́ ó lè ṣe é tán níbi tí wọ́n bá ti sọ pé lágbájá àwọn wájú lágbájá àwọn wájú ìwọ náà ó sì tún máa rí àwọn ẹlòmíì tí wọ́n sọ pé ṣé bẹ́ẹ̀ mi lè wọṣọ 10,000 naira ẹlòmíì ò lè wọ ní 10 naira. wàlá àǹzúra ilá mọ́ni wá fàókì wà ní àǹzúra ilá mọ́ni wá dùnní. má gbìyànjú kọ́ máa wẹ̀yìn wò tó o bá wú ẹ̀yìn wò tó yẹ pé wájú nìkan ló ń wò ní gbogbo ìgbà ọjọ́ Ànábì o. Sallallahu alaihi wasallam. torí pé tó o bá ń wo wájú nìkan tó ń wájú nìkan wàá ṣeré sá wàá sáré. bá a ti jòkó yìí nísìnyí ẹlòmíì ọmọ nínú àfa ẹlòmíì ọmọ rú wàhálà tí àlùfáà wa Muhammad tí wọ́n ṣe wọn ọmọjọ́ tí wọ́n ti ń bá tẹ̀sùbà bọ̀ wá tó fi di wípé wọ́n fẹ́ ṣe ọjọ́ bí Ànábì wọ́n wá lọ nù Kẹjà wọ́n wá lọ gba ọ́ọ̀lù wọ́n wá pe àwọn àfa ńláńlá wọ́n pe àwọn èèyàn tó tó báyìí eré yẹn lòun wà kì mọ́lẹ̀ pé èmi náà fẹ́ dàbí àfa Muhammad irọ́ ọgbẹ́ díẹ̀díẹ̀ ni wọ́n náà gbé èèyàn máa jowú oore yá mo láìkí bá àfa yìí ṣe organize nǹkan ó jowú ẹ̀ ọ̀dà àwọn àwọn náà máa ṣe díẹ̀ òun ni ò sí fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ bíi tèmi mọ́ nísìnyí oníkálukú wa fẹ́ fò afẹ́ bárò àwọn babalágége lẹ́ẹ̀kan náà afẹ́ fò afẹ́ bárò àwọn ṣé ó Dáúdù lẹ́ẹ̀kan náà afẹ́ fò afẹ́ bárò gbogbo àwọn balówóró gbogbo àwọn mufti nkankan afẹ́ bá wọn lẹ́ẹ̀kan náà ló jẹ́ kíkú ọ̀dọ́ pọ̀ ẹ̀wọ̀n àjọ àwọn abáyọ̀ kẹ̀dẹ̀ ní kò sí tọ́ka wọn o bó o kú àwọn náà wọn ó kírun sí ọ̀la yes bọ́ ọ bá fa ń fàkúfà tọ́ wá ń wà kú wa bó o kówó dé wọ́n ṣàdúrà fún ẹ̀. wàlá àǹzúra ìlà mọ́ni wà fáwọ́kì. kọ́dà àwọn tá a jọ jẹ́ ọ̀dọ́ ara wa gangan wọ́n kàn máa wọ ọ̀ràn ni tó bá ti advice ẹbí ẹ̀ méjì abẹ́mẹ̀ta wọ́n bá ní ọ̀gọ́ ẹ̀fílẹ̀ ẹjọ́ kú akọ̀rì sáwù. wàlá àǹzúra ìlà mọ́ni wà fáwọ́kì. wà ní àǹzúra ìlà mọ́ni wà dùnní. tọ́ ọ bá ti pa fùrọ̀ mọ́ nísìnyí lẹ́ẹ̀kan náà bí títí ń sunkún náà ni ó ti mú kálámù yọ kàn mú náà àpò ọkọ̀ fún wọn nísìnyí náà wọ́n mú kálámù kò sí tọ́kàn wọn ìwọ lọ sá ìsakúsa ayé rẹ̀
jọ ànábì bá ànábì ṣe lọ ayé. Sallallahu alayhi wa sallam. má sáré wípé mo sáfẹ́ léwájú. èmi máa ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àyàn pé ó lè jẹ́ number 1 never. number 1 kẹ ó lè jẹ́ number 1 ó dẹ̀ lè jẹ́ number lẹ́yìn. tó bá ti ń wo wájú báyìí wàá bá èèyàn ṣáà ni. tó bá dẹ̀ tún wú ẹ̀yìn wàá tún wá pé àwọn kan tún bọ̀ lẹ́yìn tèmi náà. Ana zura ila mani wa ó ní méjì báyà sọ ẹlẹ́kẹta. Wasalisa wa marani. ẹlẹ́kẹta mẹ́rin. Wa marani an asila rahimi wa inni adibaro. Wa marani an asila rahima. Wa marani an asila rahima wa inni adibaroti. Sori mi yẹn tó fa yẹn wa an asila rahimi. Wa inni adibarati. Ó ní intavi pè ní mùsùlùmí tí wọn náà ní ládàá pé o celebrate anabi abẹ́kọ̀ òun ni wípé mama sá fáwọn ẹbí ẹ̀. Wáyé ni adibaroti. Kọ́lá bẹ́ẹ̀ bí bá jìnnà sí ẹ tó máa láwọn ọbẹ̀ ṣe. Wáyé ni adibaroti. Kí ló tó lọ́lé ọdún mọ́? Wáyé ni adibaroti. Kí ló tó ní fámìlì ìyá mi àti fámìlì bàbá mi? Ọ̀ya ìyá tó pa wá pọ̀ ló ti kú yìí, bàbá tó pa wá pọ̀ ló ti kú yìí, kó ń kálukú ọmọ lọ lọ́tọ̀. Wáyé ni adibaroti. Mùsùlùmí èsì bẹ́ẹ̀. Má wà ń bí pé ẹja ta lé bàbá yìí kó ní kálukú lọ rálẹ̀ sí jókòó. Wáyé ni adibaro. Wọ́n ṣe bẹ́ẹ̀. Sáà pé n tó wà lẹ́mìí tiẹ̀ ni. Ọ̀pọ̀ lọ́nà ọ̀dọ̀ wa mẹ́rin mi fẹ́ dárúkọ ni. Tẹ́ bá dọ́dọ̀ eléyìí ní pé afẹ́ ta lé yìí, á ta lé bàbá yìí, bàbá ti kú. Kọ́lá àwọn ìjọ tí bàbá wọn bá dákẹ́ gan ó tún mọ sọ pé ẹ má sin bá dádì síta o. Ẹja máa gbé lóòótọ́ ìsìláàmù ní ká máa gbé dádì lọ yìí tẹ́nà ẹ̀ atúnlùṣe òṣèlú. Ìsìláàmù ní ká lọ kó àwọn èèyàn sí tẹ́tẹ́. Àmọ́ àníyàn tiẹ̀ ní pé tẹ́wá lè sin bàbá yìí sí ẹnu ọ̀nà àbí inú ilé yìí ànírílé yìí tábọ̀rọ̀. Adibaroti. Àfi kẹ́ ẹ ṣe kí ni o ẹ gbé bàbá ẹ lọ jù wọ́n nù sínú igbó. Bó tilẹ̀ wù kí àwọn ẹbí kí wọ́n sá fún ẹ tó ìwọ máa kú ẹbí mọ́ra. Lóòótọ́ àkọ́ríbù ẹbí tẹ́ ẹ rí yẹn akẹ́kẹ́ ni wọ́n o. Kò wá síbi ẹbí kò sínú ẹbí tí ò sí. Ìyìn pírọ́blẹ́mù nú ẹbí tèmi nísìnyí ọ̀tọ̀ ni ó yàtọ̀ sínú ẹbí tiẹ̀. Tèmi bá sọ tèmi àbí ìròyìn tọ̀dọ̀ tèmi ẹlòmíràn sọ pé alájì ẹ máa dúpẹ́ àwọn fámìlì tí yín tó dáa. Ana asila rahima wáyé ní adibaroti. Tí n bá sọ tàwọn bẹ́ẹ̀ dẹ́ni tó bá sọ ti àwọn fámìlì ẹ̀ lóòótọ́ wọn náà ní fámìlì tí yín àgbákò tún làwọn eléyìí. Ana asila rahima wáyé ní adibaroti. Gbogbo tilẹ̀ wù kí àwọn fámìlì ẹ kún ó jìnnà sí ẹ tó pé àwọn ò fẹ́ bá ẹ ṣe ìwọ gbìyànjú máa dokun ẹbí pọ̀. Máa ṣe kí ni o máa dópin máa béèrè wọn lẹ́kọ̀ọ̀kan. Wọ́n sọ fẹ́ nìkan lé ní wípé oníjọ́ òun mo ti rí lágbájá gbẹ̀yìn àbíjọ́ òun mo ti gbọ́hùn lágbájá gbẹ̀yìn èèyàn mi kan tó wà l'Amẹ́ríkà ni mo ní mi ò ní nọ́mbà rẹ̀. Ó ní kí ló dé mo ní bẹ́ẹ̀ ni mo try láti fà kọfà kò sì jùlẹ̀. Yíyún ọ̀rọ̀ nù. Àwọn kan wá ní nínú mi pé níjọ ṣe má láéláé bàbá kútikú. Ìyá kúkú ti kú tọ́ọ̀bà ju ànábì o èyí tá ànábì sọmọ Abubakar yìí òun ni kí wọ́n náà ṣe àwọn ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ níbi ọjọ́ bí àná Muhammad yìí méje lọ̀rọ̀ yẹn ní ìtorí time kí n lè bọ́ síbi ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní Kùránùnà tọ́pìkì ẹlẹ́kejì ni ẹ o. Kùránùnà yà ká omi má sí dárò ẹ̀ zina. Kùránùnà nùrù yùdí ùtọ̀rí kọ́nà.
متصديا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. لو أنزلنا هذا القرآن. ó kó àwọn àfáà sínú ju àwa lọ. Anzali Qur'an. ìtọ́jú jẹ́ kí n tọwọ́ bọ tọ́bíkì eléyìí òun ni wípé àsàlátù tẹ̀ ń ṣe orí afẹ́fẹ́ ló wà. Anzali Qur'an. a dẹ̀ ti rí àwọn kan tí wọ́n ń takò ànábì. a dẹ̀ rí àwọn kan tí wọ́n ń takò ọlọ́run tá ń pè. a ń rí àwọn kan tí wọ́n ń takò àwọn bàbá wa. Anzali Qur'an. sẹ́ẹ̀rì gbogbo pọ́blẹ́mù yẹn pátápátá àwọn àfa àlàfà. Lawa anzalna anzali Qur'an ala jabalin. ẹ̀yin àfa mi tèmi kí ló dé tálù Kùránì yóò tó yìí. Anzalna anzali Qur'an. tálù Kùránì yín bá tó yín ni wọn ò ní máa sọ fún yín pé ẹ jáde ẹni ó bá lè búra yín kó wọn ò sẹ́fà lọ́dọ̀ wa. Anzalna anzali Qur'an. gbogbo àfa ló daláwo tán. Anzalna anzali Qur'an. gbogbo àfa ló do onífá tán. Anzalna anzali Qur'an. gbogbo àfa ló di wípé bẹ́ẹ̀ bá ní pé wá. Allahu Akbar. Anzalna. ọ̀fọ̀ tí ń bẹ ní agbárí àfa mi ó ju Suratul Kahfi lọ. Anzali Qur'an ala jabalin la ra'aytahu khashi'an mutasaddian. kí ló dé tẹ́yìn àfa tẹ́ ń tan àwọn èèyàn ọ̀tọ̀ ni tí ń bẹ nínú yín ọ̀tọ̀ ni tí ń bẹ ní kọ̀rọ̀ tẹ́ ń ṣe ọ̀tọ̀ ni tẹ́ ń pèsè síta. Anzalna anzali Qur'an ala jabalin. kò sábúrú bí kò dìklẹ̀ ara ẹ pé aláwo ni ẹ kò sábúrú mẹ́. Anzalna ìwọ o aláwo ni ẹ ò ń sáwó àmọ́ òkèwù. Anzalna. jẹ́ ká mọ ibi tó wà ìtọ́ ń dá pọ́blẹ́mù lẹ́ nìyẹn o ìtọ́ ń dá pọ́blẹ́mù lẹ́ gẹ́gẹ́ nìyẹn o. ó ti kú òní wípé ẹ̀ ń ṣoògùn lásán ó ti di wípé ẹ̀ ń lọ bá wọn ẹ̀ ń ṣẹ́fà. Anzalna anzali Qur'an. ẹgbẹ́ tẹ́ bá dọ́dọ̀ wọn tí wọ́n bá tọwọ́ bọ̀ wọ́n tú di àfa mi láyé alẹ́ kò mọ̀ yín. Anzalna anzali Qur'an. lẹ́nu ìgbà tó ṣẹlẹ̀ yìí wọ́n ti sọ fún àwọn àfa kan wípé ẹ wá gbé ifá yín ẹ wá gbé. Anzalna anzali Qur'an. sẹ́pà pé wọ́n ṣẹ́fà ní fáwọn ẹlòmíì nínú wọn wọ́n bá wọn tọ́jú ẹ̀ ní wọ́n ní yọ́ máa gbẹran wọ́n ní yọ́ máa gbẹ̀jẹ̀ wọ́n ní yọ́ máa gba ogbó nǹkan wọ́n ti ń sọ nísìnyí pé àfa alágbájá ṣẹ́wù lágbájá ẹ wá gbé fa. Anzalna anzali Qur'an. Anzalna anzali Qur'an. kò sí nǹkan kan tó fara ju wípé Kùránì ta ni ó tó wa mọ́. Anzalna anzali Qur'an. kí ló wà lọ́dọ̀ wọn tí ò sínú Al-Kùránì. Anzalna anzali kò sí kan náà àfi tó o bá mọ bí wọ́n ti lu Al-Kùránì. Anzalna. kí ni ń bẹ lọ́dọ̀ wọn tí ò sínú Al-Kùránì. kò sí kan náà tó ẹ bí àgbo ni àgbo Al-Kùránì bẹ. Abqakumullah. àwọn àgbàlagbà tí wọ́n jẹ́ àwọn bàbá mi máa fẹ́ kí Al-Kùránì fún yàn wọ́n á ní ẹ kí Al-Kùránì yìí tẹ́ bá ké tẹ́ ẹ tó. tọ́wọ́ dẹ̀ tu Al-Kùránì àwọn oníbà àti tó yìí ayé ń tọ̀ ń tónu. bìnàfí wà bú ní kẹ́bìrì wà bá amúrin wà bíbú ní àmìrì délé kúrọ̀bà. wà á sì mí amúsàtà wà lékè sáyé jẹ̀dí ó mọ́ bí sábò àti lè kóra yé. wọ́n náà sì yá lò lè fàtí àmínà lè má nà ní. ẹ̀fọ́tà ò lè máa nìyà lè kóra ní. wọ́n náà sì yá lù ní ìlà bí sàlámà. bẹ́ẹ̀kú lè má àlà ìlàlẹ̀ màlámà. bẹ́ẹ̀kú lè má àlà ìlàlẹ̀ màlámà. wọ́n á tu Al-Kùránì yẹn pẹ̀lú bẹ̀rù Ọlọ́run. ìyẹn ni òsì lọ́nà tí wàá mọ̀ gbẹ lásán nù. àwa wà wò lọ. Anzalna anzali Qur'an ala jabalin. gbogbo ẹ̀yin tẹ́ wá àwọn olùsọ́dọ̀ wọn bẹ́ẹ̀ bá padà bí wọ́n sì máa fa aṣọ àwọn bàbá yín ya ni. Anzalna anzali Qur'an. nílẹ̀ Yorùbá tá a wà yìí 90% ẹnu ọ̀pọ̀lọpọ̀ àfáàmì ọ̀gbà láti bú àwọn oníṣẹ̀ṣe. wọ́n ti ní ẹ máa jáde kó ní kálukú wá dìkì ara rẹ̀ pé ẹ̀ ṣẹ́fà. mélòó la rí tó jáde nu wọn. èèyàn méjìlá jáde èèyàn méjìlá ṣe é láti yọ ẹ. Sango. Ẹni ní ọ̀sẹ̀ bá ní. Inna anzali Qur'an
أقوم ويبشر المؤمنين الله أن له أجرا كبيرا. wọ́n ti ní kọ́líkàlù káwọn fáwọn wọlé kọ́ máa wọ́n ti ní kọ́líkàlù kò yẹn máa jáde. لو أنزلنا هذا القرآن. ìmọ̀dára wọ́n ní ẹ̀rí nísìnyí wọ́n ní èèyàn méjì péré la rí tó dìkílẹ̀ ara rẹ̀ pé èmi ò sínú àwọn aláwo èmi ò sẹ́fà o èmi ní nọ́mbà 3 mo dìkílẹ̀ ara mi. أنزلنا هذا القرآن. aláwo tó bá sọ wípé ifá mi ń bẹ nínú ilé òun tó jáde. القرآن على جبل لرأيته. kí ló dé yàn fà ń ta àwọn èèyàn kí ló dé. لرأيته خاشعا متصدعا من خشية الله. ẹ jẹ́ ká Al-Qur'ani tí ń bẹ lọ́wọ́ yẹn ẹjọ́ tó yín. وتلك الأمثال. wàláhì làzim àfi tó o bá mọ bí wọ́n ti fa Al-Qur'ani dára. àfi tó àwọn Al-Qur'ani náà wọ́n dé yìí. Qur'anuna قرآننا 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 Qur'anuna ya qaumi masidaru zina. قرآننا قرآننا Qur'anuna nurun yudi'u tariqana. قرآننا قرآننا Qur'anuna ya qaumi masidaru zina. Sorry, àwọn Al-Qur'ani kan ló. قرآننا Qur'anuna ya qaumi masidaru zina. قرآننا قرآننا كان لأساس لمجدنا قرآننا قرآننا Qur'anuna Qur'anuna قرآننا قرآننا. Sheikh Abdulrazak ẹgbẹ́ tí wọ́n tá a padà tí wọ́n yí ayin tá a fi ṣàfitì síbi orúkọ wọn ni al-mutaganna bil Qur'an. دلنا دل القرآن على جبل. à ń sọ̀rọ̀ àwọn alálùkùránì lọ́wọ́ àwọn alálùkùránì gẹ́gẹ́ ni wọ́n dé yìí. لو أنزلنا هذا القرآن. tẹ́mi bá kéré nínú làákàyè tẹ́mi bá kéré nínú okọ̀ ọlọ́run tẹ́mi bá kéré nínú ọmọ ìgbé nákàlí wo lọ mọ̀ nínú alùkùránì gan ti ń gùn ọ àwọn tí wọ́n mọ nákàlí alùkùránì lọ. أنزلنا هذا القرآن. kò ní lọ bẹ́ẹ̀ gbé wọn gbà nínú alùkùránì tí wọ́n sọ pé kò sí. لو أنزلنا هذا gbogbo ká القرآن. lọ yanjú fún wa nínú alùkùránì bọ́ọ̀ bá ń wá owó àyà tó ké tọ́mọ sàyìn bẹ́ẹ̀ nínú alùkùránì tọ́ọ̀ bá ń wá àṣẹ àyà táwọn aláṣẹ ń bẹ́ẹ̀ tọ́ọ̀ bá ń wá yìí àyà táwọn oníyìí ń bẹ́ẹ̀ tọ́ọ̀ bá ń wá sọ̀bádé àyà táwọn alásọ̀bádé ń bẹ́ẹ̀ tọ́ọ̀ bá ń wá agbára àyà táwọn alágbára ń bẹ́ẹ̀ tọ́ọ̀ bá ń wá fẹ́ bímọ alálùbáríkà àyà rẹ̀ ń bẹ́ẹ̀. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا لرأيته خاشعا متصدعا من خشية الله. kí làwọn kà وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. fàwálẹ̀ dáadáa bí mi ti fàwálẹ̀ yìí ẹ jẹ́ ń lé ọ̀rọ̀ kan sí kẹ́ ẹ lè mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àfáà tí wọ́n ń pariwo káàkiri yẹn àwọn gangan ni wọ́n ń bẹ lára wọn. arákùnrin kan ẹrú Ọlọ́run ni ó wá ní ọ̀rẹ́ rẹ̀ wá jẹ́ àfáà ìyàwó ẹ̀rákùn ó wá ní ọ̀rẹ́ yìí wá jẹ́ àfáà ẹni yìí wá bímọ nígbà tó bímọ ó wá fẹ́ ṣe súná ṣáà pé ọ̀rẹ́ rẹ̀ tó jẹ́ àfáà yẹn òun ló yẹ kó wá ṣe sọmọ lórúkọ wọ́n tight gan o ọ̀rẹ́ ni wọ́n òun ẹ̀ sàfà àmọ́ ní ọ̀rẹ́ tó jẹ́ àfáà ó wá lọ pe àfáà mi ipe arakala ò ṣe o ẹ̀yin lẹ́gbẹ̀ẹ́ orúkọ ọmọ mi jáde o ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà náà wà ń bẹ̀ ń jọ yẹn o àmọ́ ẹ̀yin gangan lẹ́gbẹ̀ẹ́ orúkọ ọmọ mi jáde àfáà yẹn wá wò ó jẹ́ nìkan tó ní tẹríba díẹ̀ báyìí wọ́n ní ẹ̀yin àti ṣéwù lágbájá ọ̀rẹ́ ni èmi sì kéré sí wọn ní ọjọ́ orí wọ́n wà ń bẹ̀ ẹ jẹ́ káwọn ṣéwù ó gbé
ó kọ ọmọ jáde ó ní rárá ẹ̀yin ni mo fẹ́ kẹ́ wá gbé ó kọ ọmọ jáde abẹ́ mi wá ó ní ọ̀wọ́n wà ṣe ẹ̀sìn mọ̀ pé àwọn àlùfáà á mọ bẹ́ǹdì fúnra wa láwọn àyè kọ̀ọ̀kan torí wípé kí ni àwa náà jàǹfààní wọn wọ́n á ní òkè tó bá dijọ́ náà ọ̀wọ́n wà ọwọ́ àdìjọ́ súná ọwọ́ àdìbẹ̀ àfa àtà pè lọ́rẹ̀ bàbá ọlọ́mọ tó jẹ́ àfa gbà yìí ọwọ́ àmbẹ̀ ó ti gẹ̀gùn kalẹ̀ wípé àwa la ní ìjókòó yìí àwa la gbé súná yìí jáde àfa àtọ̀hún náà ti dé ojókòó lẹ̀ àfa àtọ̀hún yẹn ti wá rí wípé bí bàbá yìí sì wú kalẹ̀ sóhun ó sì lè gbé ó kọ́ ọmọ yìí sóhun ó lè gbé jáde ọ̀dà kíláàsì wọn á gbé máìkì fún àfa àti bàbá ọlọ́mọ ni yóò gbé ó kọ́ ọmọ jáde àfa yẹn bá ní àkí ọlọ́run bá àti máa pọ́nra wa léwu lọ́wọ́ ni òun ò ní lè gbé ó kọ́ ọmọ yìí jáde pé àwọn ṣéhù wa yìí àwọn ni wọ́n bá wa gbé ó kọ́ ọmọ jáde bàbá ọlọ́mọ wa dìde ó ní mo ti sọ fún yín pẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ ó kọ́ ọmọ jáde kí ló dé tẹ́ gbé máìkì fún wọn ni òun fi pọ́n wọn lé ní ẹ bí àáfà wa àgbà ó ní gbẹ́nu ẹ sọ́hun ìwọ lọ mọ́ àlàáfà àwọn ọmọ bíi tá a ti pàdé èmi tí mo ní kọ́ wá gbé ọkọ̀ ọmọ mi jáde sí mọ́ tí ń sọ ni. La ilaha illallah. ẹ wò nǹkan. ó ní lọ́dọ̀ tí ilẹ̀ yìí ti mọ́ àlàáfà olójú agbo ni ti ń sọ yìí. sọ irun Kùránù ọba ó tún wá dájú fún ẹni tí wọ́n pè láàfà gbà yẹn pé igbó tó lè gbókọ̀ ọmọ yìí jáde. sọ irun. farabalẹ̀ àwọn alálùkùránì nìkan ló tún dé Kùránù náà Kùránù náà. Kùránù náà Kùránù náà. Kùránù náà yà kà ó mi má sí dàrú yìí. Ìzínà Kùránù náà Kùránù náà. Láyà ike wà tàlẹ̀ ìsìlámì. Sírò ìlàlẹ̀ àmàmì. Bílásì mi wà ní gidami. Bísọ̀hùn àsìlẹ̀ Kùránù. Kùránù náà Kùránù náà. أيدينا وربنا يحمينا قرآننا يهدينا في ساعة الإيمان قرآننا قرآننا. ẹ̀rí pé wọ́n sọ ara ń tà wọ́n sọ nìyẹn o bí ọ̀rọ̀ àwọn ẹni Ọlọ́run bó ti rí nù ni ìsọ̀làjì nínú ọ̀rọ̀ alukur'an lọ́wọ́ ó ní bàbá wa Sheikh Abdulrazak ni wọ́n wọlé ń sọ fún wa yìí pé àwọn alukur'an ní ń bọ̀ yìí ọ̀rọ̀ alukur'an ẹlẹ́ẹ̀kejì tá à ń pè tà fà tẹnu rẹ̀ ọ̀gbá láti gbogbo ọkọ̀ ọmọ jáde níbẹ̀ tí àfa bàbá ọlọ́mọ ń sọ yìí pé lágbájá ìfẹ́ dárúkọ kọ́mọ̀dé yìí pé ṣéwù lágbájá àbí tó kọ́ bá sì lọ jọra wọn ọ̀rọ̀ àìpẹ́ yìí làáfà lágbájá ń bá wí o lọ́ba ń béèrè lọ́wọ́ rẹ̀ yìí pé ṣéwù lágbájá ń gbọ́ sẹ́nu rẹ̀ gbà láti gbó ọkọ̀ yìí jáde ojú agbó ni ti ń sọ yìí gbogbo àwọn tí wọ́n wà ń bí làwọn ni wọ́n ń rí wọ́ láàfà síbọ̀ mọ́bí tá a ti pàdé. ní fúlàní dárí kan kìtàbù làwọn Al-Qur'ani tún dé. àbáfẹ́ ọ̀dà lílé mọ́tẹ́kì. etí àwọn bàbá yìí Mọ̀lánà Sheikh Lamidi Àtàtà. àdàmọ́lá wa yàtọ̀. kò sí kankan tí wọ́n jogún nínú ilé wọn tó ju Al-Qur'ani lọ. àyìnbáyé náà kàlẹ́ Al-Qur'ani níbẹ̀ lọ. ó wà lọ́wọ́ bọ́ bá ṣe fẹ́ lò ó. ó wà lọ́wọ́ bá ṣe fẹ́ lò ó. níjọ́ tí ń ṣe mọ́sálásí ní tèlè tọ́fẹ́ di wípé ń wó lálàkọ̀kọ́ ń wó lẹ́lẹ̀kejì ó wó lẹ́lẹ̀kẹta Al-Qur'ani la padà fi dé. azali Qur'ana. ẹ̀yìn kí là ń wá káàkiri àwa la jẹ́ wọ́n máa bú wa torí pé Al-Qur'ani ta gbé dání ò tó wa mọ́. alájàbálí lára ìtàwọn káṣí àmútazọ́dí àmì ní káṣí àti ńlá. ẹlẹ́kejì nínú ẹ̀ ó náà ní àwọn ọ̀dọ́ tá ń bọ̀ lẹ́yìn àwọn bàbá yìí. tá a bá lọ nu ilé wọn tá a lọ bá wọn pé Sheikh Lamidi ẹ ṣàánú wa tí wọ́n fún nínú kàlẹ́ Al-Qur'ani yìí ẹlòmíràn gbà tán yóò yín mú ni. that's the problem tá a tún ní o. kò ní lè ṣe yóò yín mú ni pé sálù Qur'ani ṣe ní oṣù náà ń lò. báwo lọ́dọ̀ Sheikh Abdulrazak al-Mutaganna bil Qur'ani pé nákàlẹ́ Al-Qur'ani yìí ni ọ lọ sà lọ ṣe báyìí nákàlẹ́ Qur'ani ọlọ́jọ́ mẹ́fà ń bẹ
tí wọ́n pè ní iṣu ó láwọn tó ti bọ̀ láàrin ké báyìí ṣe báyìí nǹkan tó sì béèrè yóò sì ṣẹ. àwọn ọ̀pọ̀lọpọ̀ wa tó bá ti sọ bẹ́ẹ̀ fún wa. àgbàlagbà yẹn náà ti wá rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tá ń bọ̀ wá àkókò fẹ́ gbódòdó mọ́. àwọn náà fún òfin náà kàlí tọ́lọ́hún lẹ̀ fún wa mọ́. pé òkúkú ní sàá tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n á wọn àwọn nǹkan tí àfà sẹ́ńtọ̀ fẹ́nu ẹ kọ́ máa lọ wọn ò sì ní ṣe kà torí bí wọ́n bá gbé ilé ọlọ́wọ́ náà nígbà kankan wéṣì alukurani nígbà kankan wéṣì náà kàlí ní táwọn dẹ̀ jogún lọ́dọ̀ bàbá ńlá wọn nù ni. ibi mo ti lọ ni wípé gbogbo àwọn àlùfáà torí ọ̀rọ̀ social media orí tiktok ilẹ̀ tí ń sàlátù yìí tiktok yẹn náà ni wàhálà yẹn wá pọ̀ sí jù. bí wọ́n ti wá pọ̀ bí wàhálà yẹn ṣe pọ̀ nínú tiktok yẹn àwa àfáà gẹ́gẹ́ bí tí mo ti lọ́nu ni àwa làfáà o tẹ́ ẹ̀ bá ti jẹ́ kálukùránì tọ́lọ̀ ń gbélé yín lọ́wọ́ tẹ́ ẹ̀ bá ti jó tó yín bí wọ́n ṣe máa faṣọ yín yanu ni. kúrò àlà lọ bá wọn kí ló dé tó lọ bá wọn àfáà gidi pé àwọn àfáà ni lọ bá wọn wọ́n fún ọ ní alukùránì wọ́n àwọn alukùránì fẹ́ lómi pé alukùránì lọ ṣe fún 21 days. mélòó ẹlòmíì ò tiẹ̀ mọ alukurani mọ́ bàbá mo ti sọ kẹ́ tó dé ọ̀fọ̀ tí ń bẹ lórí ẹlòmíì ju Suratul Kahfi lọ. yóò máa kà á gan yóò ohun rẹ̀ yóò tún wá dùn ju tàwọn tọ̀hún lọ. bábalẹ̀ ní tẹ̀pẹ́ ní tiẹ̀ máa pé ọ́ adé kìíní kan ọ́ àárí lọ. wàtíní kárí àmì ìdálù nàdìrìbù àlìnàásì láàlàhùn. ọlọ́mọ àǹsálẹ́kùn dáadáa fún àfáà mi kan Sheikh Ibrahim Ẹlẹ́yìnlá. wọ́n dá wákà kan tí a máa gbọ́ wákà yẹn dáadáa ó ti pẹ́ lọ́dún náà wọ́n ní Al-Qur'anu ọ̀rọ̀ Olúwa. ó rí i pé òun wọn náà ni mo lò yẹn ó ní agbára ń bẹ níbẹ̀ tó kún kẹ́kẹ́ ohunkóhun tó lè kà mí láyà o Al-Qur'anu ni ó bá mi ṣe ó lè mú. Al-Qur'anu ọ̀rọ̀ Olúwa. bẹ́ẹ̀ni agbára ń bẹ níbẹ̀ tó kún kẹ́kẹ́ ohunkóhun tó lè kà mí láyà o Al-Qur'anu ni ó bá mi ṣe. mélòó ló wà ló lè wí bẹ́ẹ̀ wípé ohunkóhun tó lè kà mí láyà o Al-Qur'anu ni ó bá mi ṣe. ó kéré ní ẹni tó lè wí bẹ́ẹ̀ ó kéré wọ́n tó ọmọ gbogbo olé lédi gbogbo ẹ lọ́mọ ọ̀n tan rẹ̀ ó rò pé wọn ò jẹ́ ògbà tó ń lọ ni Ọlọ́run sí fìlà. ní ọ̀fẹ́ lọ bá wọn lọ́nà àánú Ṣàngó lọ́hùn ní àpèjúwe ọ̀wá páàkì mọ́tò sábúlẹ̀ ẹ̀gbà wá wọ mọ́tò àwọn tí wọ́n ti rí ẹ̀ wá lọ gbọ́ kadà ọ̀n tan rẹ̀ àfi ká padà táwọn bá padà ń bẹ̀ wọ́n mọ̀ faṣọ àwọn dádì wa wọ́n mọ̀ fàyà. àwọn dádì wa tá a dẹ̀ ń kó gbogbo yìí wọn ò sínú wọn wọn ò bá wọn jẹ wọn ò bá wọn mú wọn dúró lórí ọwọ́ wọn ni pé ntọ́lọ̀ ń bá mú wa Ọlọ́run mú wa ni. ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ṣe kúkú lọ bẹ̀ náà ní tí wọ́n ń gbé lọ́pọ̀lọpọ̀ condition tí wọ́n ń gbé lọ́pọ̀lọpọ̀ yín ó náà ní pé ó ti wò ó ti rí ṣé wàá fọmọdí. yes bẹ́ẹ̀ lọ́lọ́mí ti fọmọ ẹ̀ di ẹlòmí fi aya ẹ̀ di ó lè fẹ́ lòmí títí wọ́n ní ẹ̀sọ́ mi tiẹ̀ mi ìyá ẹ̀. yes iṣẹ́ wo lọ sà alukurani wo lọ fẹ́ sà tó fẹ́ fi bí Ọlọ́run àdúrà wo lọ fẹ́ sà tó fẹ́ fi bí Ọlọ́run tí wọ́n sọ pé gbà náà ó fi kíní kan di. lẹ́yìn kí àwọn àgbàlagbà sọ wọn pé pẹ̀ràn ṣe sàrà ọba alukurani jẹ́ àwọn àríkàn tó ọba sà dáadáa láwọn Suratul Kahfi ńlá ìlà ìbẹ̀lọ́dọ̀ àwọn bàbá yìí. ọba sà Suratul Kahfi débi kan wà ní ẹran tó fẹ́ pa yìí lọ pín sí lè di ọjọ́ orí rẹ̀. gèlè kéríkè bẹ́ẹ̀ fi ṣe sàrà bẹ́ẹ̀ ìtò ọ̀dẹ̀ fẹ́ kó ṣe yóò dẹ̀ ṣe ìyẹn
ni ò sí fún ọ̀pọ̀lọpọ̀ wa nísìnyí mo ti sọ́kà àgbàlagbà tó dé gbogbo wa fẹ́ fò lẹ́ẹ̀kan náà a fẹ́ bá wọn bàbá yìí ẹ wọ́jọ́ tí wọ́n ti ń bà bọ̀ a fẹ́ fò lẹ́ẹ̀kan náà a fẹ́ bá wọn bàbá yìí ẹ wọ́jọ́ tí wọ́n ti ń bà bọ̀ ìyẹn ò sí báwa máa nísìnyí o kásá àti fò ká bá wọn bàbá rọ́ọ̀fù ẹ̀ ká rọ́ọ̀fù ẹ̀ o lè gbá rọ́ọ̀fù dèèyàn o lè gbá rọ́ọ̀fù dẹni ọlọ́run ìjẹni ọlọ́run ní hàn lára wọn bí wọ́n ti wà yìí ìjẹni ọlọ́run yẹn ni ò wá sí mọ́ tẹ̀bára fáàmì ẹ̀ ti mọ̀ pé kò sínú rú ọlọ́run kankan lára ilé fáwọn tí wọ́n bá lójú nú ṣèbáwọn ni wọ́n wọlé láwọn rí ojú wọn ní lójú wọn máa wò fẹ̀tọ̀fẹ̀tọ̀ yìí tá a lè pè wọ́n wípé àwọn ṣéwù wà ní àwọn bàbá wà ní ó ní ṣéwù mi ẹ̀ kàn pé ṣéwù ni òun gẹ́gẹ́ fúnra ẹ̀ kò sí malẹ̀ lójú ẹ̀ bó ti lọ́nà àwọn ṣéwù yẹn náà lórí lọ́nà ìyẹn alásàlátù o ìyá mi mọ̀ sọ fún àwọn alásàlátù mi kì í ṣàjẹ́ ẹ máa wò ó bóyá bí àjẹni ojú rẹ máa wò ó fẹ̀tò mo ní pírọ́blẹ̀mù ẹ̀ ní wípé omi àlùwàlá ò gba ojú ẹ̀ kọjá. Dhalikal kitabu la rayba fihi hudan lil muttaqin. ẹni tó mi àlùwàlá bá ń gba fèsì ẹ̀ báyìí tí bá ń gba kọjá ojú ẹ̀ ara ẹ̀ máa balẹ̀ ojú ẹ̀ máa fresh àmọ́ mi àlùwàlá ò gba ojú ẹ̀ kò gbà kọjá gbogbo ẹ̀yin yá wa tẹ́ ẹ má ti torí makeup tẹ́ ẹ ní sálùwàlá ẹ bẹ̀rù Ọlọ́run. gbogbo táwọn ilé àtàrọ̀ nísìnyí ọ̀dà ìgbà kan fẹ́ǹsì wọn sẹ́yìn pé àwọn àfáà ni wọ́n ń búra wọn má ti torí 7 layers tó fẹ́ ṣe kó ló kírun. wọ́n ní náà ni wọ́n ti gbọ́ mi yé 7 layers wọ́n mọ̀ ẹlòmíì fi 25,000 naira fi ṣe 7 layers bójú wọn bá sì ṣe bàjẹ́ tó náà lé layers wọn sì máa pọ̀ wọ́n máa mọ́ lé ní ó dìgbà tí wọ́n bá gẹ́ẹ̀tì tí wọ́n ń wá bí ẹni tó fẹ́ ṣe plastering lé ní wọ́n kọ́ plaster ilé lákọ̀ọ́kọ́ wọ́n tó plaster ilé lẹ́ẹ̀kejì wọ́n tún gbé kẹta lé wọ́n tún tán ó dìgbà tí wọ́n bá gẹ́ẹ̀tì tí wọ́n ń wá ẹ má ṣe bẹ́ẹ̀ àní ẹ má make up àmẹ́ fi àyè tọ́lọ́hún lẹ̀ ẹ fà àyè tọ́lọ́hún lẹ̀ ó ti rí nu gbé kámẹ́rà síwájú wọn. iná di tadhkiratun faman sha'a ittakhadha ila rabbihi sabila. wọ́n sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn jàmáà wa pé ẹ bá wá sàlátù ẹ múra dáadáa àmọ́ ń jọ́ tẹ́ bá ti mọ̀ pé àdúrà lẹ fẹ́ wá ṣe sọ mékọ̀ọ̀pù ẹ̀ dẹ̀ ìgbà tá a bá parí àsàlátù lèmi lè ṣe dá wọn dúró gbogbo ẹ̀yin alásàlátù tẹ́ bẹ̀rẹ̀ àsàlátù látago 8 tẹ́ mọ̀ tún wọn lé láago 2 yẹn ń ṣe ra yín ẹ̀ nílẹ̀ nìkan mọ́ tó bá yá. ẹ fi wọn lẹ̀ wákàtí 2 yẹn ti tó ẹ jẹ́ wọn lọ fi 12 to 2 kí wọ́n lọ fi ṣe mẹ́kọ̀ wọ́n máa tó ń bẹ̀ ní wọ́n máa mú nọ́mbà ní. bí wọ́n ti wà ní sọ́ọ́lọ́ lọ́mọ táìmù ìjọ tẹ́lómi ti mú nọ́mbà mẹ́kọ̀ pù tẹ̀ ní ìkàlẹ̀. bébí Islam wọ́ lọ́ba ń ṣe mẹ́kọ̀ pù jọ Sunday o mo ti mú nọ́mbà 2 o ọ̀yàn bẹ́ẹ̀ ṣe makeup ọ̀hán ni ọmọ ìwà ń bí àdúrà ẹ̀ wá ń ṣe yá ìyá kọ̀ọ̀kọ̀ sẹ́mi ẹ̀ ń bẹ́ẹ̀. láti tadhkiratun faman sha'a ittakhadha ila rabbihi sabila. ọ̀yà ìjà ṣàdúrà káwọn àgbàlagbà ṣọ́kò tí tó ní. láti tadhkiratun. kí àwọn àgbàlagbà wa bá wa fi kútúbà kó wọn bá wa fi lé inú mi dùn ní àsìkò tí àwọn àgbàlagbà tí wọ́n wọlé kò sí ogun olè tí àwọn àbá yìí wá o. wàláhi lazim ó kọ́ ọlọ́run ló gbé wọn débi ẹ gbàgbé ẹ̀ wọ́n sì máa rú òde tí wọ́n máa lọ bá a jẹ́ pé òde àwọn wèrè ní bámi àtàtà bámi tàgà tàwọn tàgà náà tiẹ̀ lé bámi àgbà àtàtà fún ẹ pé ajá tiẹ̀ tún pa àwọn ọmọ yìí lé wọ́n ẹsẹ̀ ń bọ̀ ni àwọn tàgà náà ni pé irọ́ àwọn ọmọ yẹn ò serious wọn kọ abáwò gba wọn gba nọ́sẹ̀sì tẹ́ máa gbé kámẹ́rà tó máa nígbà náà bàbá ṣéwù tàgà náà ń bẹ níbẹ̀ irọ́ oògùn kọ́ lọ́fà wọn wà àdúrà lọ́wọ́ àlójú àfa yín tẹ́tírì aládùúà ní Sheikh Muhammad ẹni tí èyí bá ti ṣaládùúà àwọn bàbá yóò lè bá a ṣe wọn ò ní ọmọ ṣe gbìyànjú ọ̀tọ̀ ní gbìyànjú ọ̀tọ̀ lòlù ọ̀tọ̀ lérékéré sọ yóò níjọ́ mi. gbìyànjú wọ́n yẹ kó oògùn ló sì fẹ́ ṣe máa ṣe ìwọ lọ́mọ fúnra ẹ̀ tí máa ti ń jẹ́ fún ọ. oògùn láṣejù ní sọ̀yàn di wípé erékéré tóògùn bá ti pọ̀ jù wá sàṣàkùsà
wàá sa eré burúkú ló máa sá. At the end of the day mọ́tò tí máa dẹ̀ ń lọ tí o bá máa apply brake lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó lọ ní accident nìyẹn. Traffic gbọ́dọ̀ mú ẹ tí traffic ayé ọba mú ẹ tó ọba yìí lè gba one way. Àwọn tí wọ́n bá mú ẹ lọ́hùn ẹni tó bá fẹ́ ṣàánú ẹ nínú àwọn tó mú ẹ yẹn ni wọ́n sọ wípé padà lọ́tún tó àwọn tó wá ń kánjú wípé inú traffic àwọn ti lọ. ilaha illallah láwọn tó bá fẹ́ ṣàánú ẹ. Abẹ́ni tí ò ní ṣàánú ẹ wọ́n ní ìwọ fẹ́ gba one way gba one way owó dà 50 100 wọ́n jáwé fún ẹ lọ́dọ̀ àwọn onílàkà yìí sọ ọmọ túmọ̀ rẹ̀ síbí ọlọ́fẹ́ sàràkúsà tí wàá sọ mi ti ọmọ. Yes wọ́n ló fẹ́ gba one way sálífà rẹ lè ẹlòmíì ọ̀dẹ̀ máì yóò níbi tá a dé yìí kò sí no going back ó sọ mi tiẹ̀. Ẹja tẹ́wọ́ kuranu na kuranu ẹ di kuranu yìí mú dáadáa kuranu na ẹ jẹ́ ká kuranu yóò tó yín ẹ má ràjú lọ́dọ̀ wọn mọ́ bẹ́ẹ̀ bá ti ràjú lọ́dọ̀ wọn mọ́ wọ́n fi lọ́pẹ́. Fatiha òun àlá ṣe ake suratul Fatiha Ọlọ́run wọlá ìwọlé àwọn àgbàlagbà méjèèjì tí a rí àwọn bàbá wa yìí tí ẹ̀mí wá sí ń balẹ̀ wípé tí wọ́n bá ní àwọn bàbá wa dà àwọn tẹ́ ẹ fẹ́ jọ dà tó kọ wọn bàjẹ́ látijọ́ tí wọ́n ti bẹ̀rẹ̀. ọkọ wọn bàjẹ́. kì í ṣe ọ̀rọ̀ mùjámálà ó yá sọ jáde níjọ́ wo lọ gbọ́ rí pé nígbà náà wọ́n gbé Ṣéhù lágbájá pé wọ́n délé àwọn àgbàlagbà kọ́dà àmọ̀bi tí wọ́n fa ibi wọ́n fara pamọ́ sí tó jẹ́ Al-Qur'ani lọ. Bẹ́ẹ̀ dọ́là bá mi àgbà àtàtà lé ní àdúrà ni àdúrà àtijọ́ Àlàmísì ń bẹ ṣẹ́gbọ́n káàbì 10,000 tọ́ha bẹ́ẹ̀ ṣèfín bẹ́ẹ̀ àmọ́ àwọn ti sí àlè ṣe mọ́. Àwọn ọmọ mi kan jò ní apàdé sàlátù máa ní ẹja sáré ṣe múzẹ̀ mílù náà wọ́n ní orí kan múzẹ̀ mílù mélòó ebi náà yà fi wọn lẹ ń da múzẹ̀ mílù mi ṣe tọ́ ọ bá gbọ́kàn lọ́mọ kí wọ́n kàn ní sí pé ẹ máa lọ Ṣéhù á máa bá yín ṣe àdúrà tọ́ ọ ṣe nǹkan rẹ fún rẹ ó ti lọ kọ́ni ẹ̀yọ́ máa lọ ṣe Suratul Kahfi 110 níbẹ̀ wọ́n kà gbọ́ pé àti ṣe sà ìwọ ọmọ wa lọ fi ẹ̀mí rọ ikú ń ta ọmọ wa rò pé wọ́n ti ṣe káfí ọmọ rò pé wọ́n ti ṣe káfí wọ́n ò ṣe káfí kankan. Fatiha tá a fẹ́ ṣe yìí wí bẹ́ẹ̀. Fatiha tá a fẹ́ ṣe yìí. Ọlọ́mọṣà wọlá rẹ̀ wájú Ọlọ́run. Ọlọ́mọṣà wọlá rẹ̀ wájú Ọlọ́run. Àwọn bàbá tí wọ́n ní náà ní. Àwọn bàbá tí wọ́n ní náà ní. Eléyìí tá a ṣe lọ́dún yìí. Ọlọ́mọ fi ṣàṣemọ fún wa. Ọlọ́mọ fi ṣàṣemọ fún wa. Kò sẹ́ni tó lè ṣe àmì dáadáa. Bí ṣòro bá dé. Ìdí Al-Qur'ani yẹn náà ni ẹ sá lọ. Ìdí Al-Qur'ani náà ni ẹ já sá lọ. Bí ṣòro bá dé. Àdúrà náà ni ẹ já ṣe. Bá mi àgbà Sheikh Abdulrazak. Bàbá àgbà Sheikh Abdulrazak. Bàbá àgbà tata. Wọ́n ní ká tẹ́wọ́. Kádẹ̀ ké. Pẹ̀lú farabalẹ̀. Bẹ́ẹ̀ni sì fẹ́ ké yìí. Bá a ti fẹ́ ké yìí. Bẹ́ẹ̀ náà ni kẹ́ máa wí tẹ̀lé. Sọ ife bismillahir rahmanir rahim. Bismillahir rahmanir rahim. Ẹni tí Al-Qur'ani ó bá lè bí abùkátà rẹ̀. Ẹni tí Al-Qur'ani ó bá lè bí abùkátà rẹ̀. Kó máa wulẹ̀ ká. Kó máa wulẹ̀ wí. Kódà kó máa yanu. Kó máa rán nǹkan mi. Àmọ́ Al-Qur'ani lè bí abùkátà mi. Àmọ́ Al-Qur'ani lè bí abùkátà tèmi. Bismillahir rahmanir rahim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Alhamdulillahi rabbil alamin. Amina. 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 Amina ya Allah. Amina ya Allah. Ar-Rahmanir Rahim. Ar-Rahmanir Rahim. Amina. 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 Amina ya Allah. Amina ya Allah. Maliki yawmiddin. Maliki yawmiddin. Amina. 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 Amina ya Allah. Amina ya Allah. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Amina.
آمين 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 يا الله آمين يا الله اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم آمين 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 يا الله آمين يا الله صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين آمين 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 يا الله آمين يا الله اللهم ما سقطا اللهم ما سقطنا اللهم اللهم ما سقطا اللهم ما سقطنا ẹ̀yin lẹ làdúrà yẹn gbogbo owó àdúrà mi gbogbo ẹni tó bá fẹ́ jáde ní sìfẹ́ mú àdúrà wa bá ná owó yẹn fún àfàwà Muhammad torí pé kótákótá ló bá gbèrò ọlọ́run máa sọ kótá kótákótá ló bá gbèrò ọlọ́run máa sọ kótá ọlọ́run máa dá dúró ọlọ́run máa dá dúró. ẹ̀rọ náà bàbá yìí ó yá aláwọ̀ máa dá dúró aláwọ̀ máa dá dúró. ọwọ́ àánú rẹ̀ lára yìí ọlọ́run máa dá dúró. àwọn àánú rẹ̀ lára yìí ọlọ́run máa dá dúró. ọlọ́run máa jẹ́ ó jábọ́. ọlọ́run máa jẹ́ jábọ́. ọlọ́run máa jẹ́ ó jábọ́. ọlọ́run máa jẹ́ jábọ́. ṣèbò òun ló bá ẹ gòkè ọlọ́run máa jẹ́ ó jábọ́. ṣèbò òun ló bá ẹ gòkè ọlọ́run máa jẹ́ jábọ́. ọlọ́run máa dùn wá nínú. àmì ọlọ́run bá dùn wá nínú. ọlọ́run máa dùn wá nínú. ọlọ́run bá dùn wá nínú. gbogbo ẹni tí ń gbé mi gẹ́gẹ́ ọlọ́run máa dùn wá nínú. gbogbo ẹni tí ń gbé mi gẹ́gẹ́ ọlọ́run bá dùn wá nínú. kọ́lọ́run bá ń bà wá nínú jẹ́. ọlọ́run bá ń bà wá nínú jẹ́. ọlọ́run bá ń bà wá nínú jẹ́. ọlọ́run bá ń bà wá nínú jẹ́. gbogbo ẹni tí ń bú mi lẹ́yìn ọlọ́run bá ń bà wá nínú jẹ́. gbogbo ẹni tí ń bú mi lẹ́yìn ọlọ́run bá ń bà wá nínú jẹ́. ọlọ́run máa dá dúró. ọlọ́run máa dá dúró. ọlọ́run máa dá dúró. ọlọ́run máa dá dúró. àwọn àánú rẹ̀ lára mi ọlọ́run máa dá dúró. àwọn àánú rẹ̀ láàyè ọlọ́run máa dá dúró. kọ́lọ́run máa ṣe bínú. àmì ọlọ́run máa ṣe bínú. ọlọ́run máa ṣe bínú. ọlọ́run máa ṣe bínú. gbogbo ẹ̀ṣẹ̀ yóò kí lè ṣẹ̀ ọlọ́run máa ṣe bínú. gbogbo ẹ̀ṣẹ̀ yóò kí n lè ṣe ọlọ́run máa ṣe bínú. ọlọ́run bá ń bà wá nínú jẹ́. àmì ọlọ́run máa bà wọ́n nú jẹ́. ọlọ́run bá ń bà wá nínú jẹ́. ọlọ́run máa bà wọ́n nú jẹ́. gbogbo ẹni tí ń bú mi lẹ́yìn ọlọ́run bá ń bà wá nínú jẹ́. gbogbo ẹni tí ń bú mi lẹ́yìn ọlọ́run máa bà wọ́n nú jẹ́. tàbá tí àdáfẹ́ ní bínú. 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 kó bí inú kú torí ọ̀rọ̀ mi ọlọ́run ni ó bà wọ́n nínú jẹ́. kó bí inú kú torí ọ̀rọ̀ mi ọlọ́run ni ó bà wọ́n nú jẹ́. wọ̀lá láìláìláìláwò Babadura mi wọ̀lá láìláìláìláwò jẹ́ sórí ọlọ́run jẹ́ sọ̀pọ̀lọpọ̀ ńlá yóò gbogbo àwọn àlùfáà wa ńláńlá gbogbo àlùfáà wa ńláńlá gbogbo àwọn àsátísà àsátísà tí wọ́n tẹ̀lé bàbá wa tàtà wọlé bàbá wa tàtà wọlé látòrí sí Abdulgani látòrí bàbá wa sí Abdulgani gbogbo àwọn àlùfáà lápapọ̀ àlùfáà lápapọ̀ ọlọ́run kó sàlékún dáadáa fẹ́ẹ́ kọ́ta subhana rabbika rabbil izzati amma yasifun wassalatu wassalamu alal mursalin walhamdulillahi rabbil alamin. ẹ kí ọlọ́run bó tóbi. Allahu Akbar. ẹ kí ọlọ́run bó tóbi dáadáa. Allahu Akbar.
الله afáwa tí wọ́n bá a sọ̀rọ̀ ọlọ́run ṣàbẹ̀wàsẹ̀. أدام الله حياته Maulana Sheikh Quomordeen Ibrahim Sugar. أدام الله حياته Abá Muhammad kú eríire. إيه Mo wí níbẹ̀rẹ̀ pé al-hikmatu dallatul mu'min. Aizuma wajada akhzaha. Ẹni ọ̀rọ̀ nínú àyífọ̀rọ̀ lọ. Abá Muhammad ẹ máa gba madad. Sẹ́rí qualities tọ́lọ̀ ń present fún yín ní áàkìrù programu yìí. Ó yẹ kẹ́ ẹ dúpẹ́ tẹ́ fi sùn ni.